Gomina Ipinle Oyo sọ̀rọ̀ o ẹnjìníà Seyi Makinde níbi ìwọ́de ìfẹ̀hónúhàn eléyìí tí very dark man wá ṣe nílùú Ìbàdàn lónìí lórí ọ̀rọ̀ àwọn ọmọléèwé táwọn afẹ̀míṣòfò àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni tí wọ́n jí gbé ní nǹkan bíi 30 ọjọ́ ó lé kan lónìí. Ẹ wò ó ẹ̀yin èèyàn mi dákọ̀ dábọ̀ ẹ súnmọ́ bí ẹ máa bá ń comment kẹ́ máa bá mi like kẹ́sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Kí làwọn nǹkan tí gómìnà Ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ, ibo ni wọ́n báṣẹ́ dé, àwọn ìgbésẹ̀ wo ni wọ́n ti gbé lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí, gbogbo ẹ̀ pátápátá lẹ́ ó láǹfààní láti gbọ́ nínú fọ́nrán ilé tí mo mú wá fún yín lónìí. Ẹ wò ó ẹ máa bá ń comment kẹ́ máa bá mi like kẹ́sì wọ́n máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Ẹ wò ó gómìnà Ìpínlẹ̀ Ọ̀yọ́ èyún ẹnjìníà Seyi Makinde wọ́n sọ̀rọ̀ sókè o lórí àwọn ọmọ tí wọ́n jí gbé nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní pé ọ̀sẹ̀ méjì péré báyìí ló kù táwọn fi rí dájú pé àwọn dòòlà ẹ̀mí gbogbo àwọn ọmọ yẹn. Wọ́n ní kẹ́sì wọ́n máa wò ó wípé gbogbo àwọn ọmọ tó ń bẹ lákàtà wọn yẹn wọ́n ní ìgbà àkọ́kọ́ rèé lórílẹ̀‐èdè Nàìjíríà táwọn afẹ̀míṣòfò tí wọ́n jí àwọn ọmọ pínnín sí àwọn ọmọ nursery and primary school tí wọ́n jí gbé. Wọ́n ní nínú gbogbo àkọlù táwọn afẹ̀míṣòfò ti ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà látijọ́ yìí pé wọ́n ti jí àwọn ọmọ kéékèèké báyẹn rí. Tìpínlẹ̀ Ọ̀yọ́ yìí ni ó jẹ́ tà kọ́kọ́. Wọ́n láwọn ọmọ tí ń bẹ lákàtà àwọn afẹ̀míṣòfò yẹn àwọn ọmọ tí ò dọ́wọ́ ọ̀tún mọ̀ yàtọ̀ sọ́wọ́ òsì, àwọn ọmọ tí ò lè dá ṣe nǹkan kan fún alára wọn, kódà wọn ò lè dá sá lọ gan tó bá dójú ẹ̀. Ibo ni wọ́n fẹ́ sá sí, bóun ló ṣe fẹ́ ṣe, bóun ló ṣe fẹ́ rìn. Wọ́n ní pé ìjà tí ń bẹ ńlẹ̀ yìí pé ó gba kéèyàn farabalẹ̀ ṣe. Àwọn ò gbúdọ̀ máa ṣe gìrìgìrì, okun ò gbúdọ̀ máa hó ríru, káwọn náà tún máa wà rúru. Fún di èyí ńkọ́ wọ́n nípa àwọn rántẹ̀ jẹ́jẹ́ ni wọ́n ní ká sì máa wò pé àwọn ò lè release àwọn táwọn afẹ̀míṣòfò sọ pé àwọn fẹ́ gbà, àwọn ò lè release ẹ̀ fún wọn. Wọ́n ní orílẹ̀-èdè olómìnira la wà pé tó bá ti di wípé àwọn ìjọba wọ́n ń bá àwọn afẹ̀míṣòfò negotiate tó túmọ̀ sí pé à ń fi sovereignty wa àti fi ń tàfàlà àti fi ń ta tẹ́tẹ́, tó túmọ̀ sí pé wọ́n fẹ́ wulẹ̀ dojúkọ wọ́n ni láti rí dájú pé wọ́n dòòlà ẹ̀mí àwọn ọmọ yẹn lọ́kọ̀ọ̀kan léjèèjì. Ẹ wò ó màá yí kíní yẹn sókè nísìn tẹ́ẹ̀fọ́ abalẹ̀ gbọ́rọ̀ lẹ́nu gómìnà Seyi Makinde. Bẹ́ẹ̀ sì ni wọ́n sọ categorically wípé ìwọ́de ìfẹ̀hónúhàn tí fẹ́ẹ́ dapò wá ṣe nílùú Ìbàdàn yìí pé ó wà peaceful, pé kò sí rògbòdìyàn kankan, pé ó wà well coordinated, pé fẹ́ẹ́ dapò wá ṣe bó ṣe yẹ kó ṣe kó bà lè rí bó ṣe yẹ kó rí. Ó lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ ológun wa, ó lọ sọ́fíìsì wọn, bẹ́ẹ̀ ló lọ sí governor office nílùú Ìbàdàn, wọ́n lọ sí Wo Road. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bí ni wọ́n ṣáà rìn káàkiri tí wọ́n rìn lọ́sọ̀tún tí wọ́n rìn sósì. Ẹ wò ó ẹ máa bá ń comment kẹ́ máa bá mi like kẹ́ sì máa pín káàkiri. Ẹ jẹ́ ń gbé gómìnà Seyi Makinde wọlé kẹfà balẹ̀ wá gbálà yí ọ̀rọ̀ lẹ́nu wọn tó ráwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkàn báyìí náà láti ń gbọ́ pọ̀hún, bẹ́ẹ̀ sì ni ẹnu ọlọ́fà náà láti ń gbọ́ mọ̀tá láì dé ìnàpẹ́nu. Ó yá ẹ̀ ń sọ níbẹ̀. Go to XYZ, he will need to get approval from the Inspector General of Police. The same thing with the military. However, when I came in, security was one of the cardinal principles of the administration. That's why we set up Amatekun. Amatekun has not been harmed adequately, but that is our reality. However, let me give you the assurance that I am also distressed because I have children of my own. I'm also distressed with what has happened to our children, and it has been 1 month. It was 1 month yesterday, 1 month and 1 day already now. Because of the nature of the security situation that is involved, I cannot divulge a lot of the information. But I can tell you that there's no information that any of those children or their teachers have died. That's all.
And because it is a rescue operation, and this is the first time anywhere in Nigeria that they've kidnapped people or abducted people, that they have done it. Continue, my doctor. This is the first time they've done it to nursery and primary school children. This is the first time. And these are children that they cannot even run or do anything for themselves. So the operation to rescue them is a special type of operation if we don't want to lose any of those children. I give you the assurance that I, as the governor of Oyo State, by God's grace, we will bring out those our children. They are talking to us. It's not something I would normally do. If government starts negotiating with bandits, it means we're surrendering sovereignty to the bandits. But in this special situation, if we want those children alive, we have to bend backwards. But once the children are out, I give you the assurance that it will not occur again in Oyo State. And as for Nigeria, I believe we don't deserve this. In an atmosphere of insecurity, hardly can you do anything. We have to close down the schools. The farmers in those neighborhoods, they have all left the farm, and we're talking about food security. So that is our situation. But please and please and please, I beg of you, we've been monitoring you since you started this morning. You have not destroyed anything. You have gone about the protest in a civilized manner. Please, let us maintain it that way. Let us maintain it that way. Thank you. Sorry, one more question. In 2014, the students at Chibok were kidnapped. They leveraged on the children and asked the military that if they come closer. ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí o ẹ̀yin èèyàn wa ṣẹ́yìn náà ti gbọ́ lẹ́nu gómìnà Seyi Makinde wọ́n ti ṣe ìlérí báyìí o categorically pé kò lè ju ọ̀sẹ̀ méjì sísìn lọ báyìí tí wọ́n fi dájú pé wọ́n dóòlà ẹ̀mí gbogbo àwọn ọmọ tí ń bẹ lákàtà àwọn agbénipa lákàtà àwọn afẹ̀míṣòfò yìí. ẹ bá ń comment kẹ́sì máa bá mi láìkẹ́ máa pín fọ́nrán káàkiri kẹ́sì máa sọ́n comment section pé yóò máa jú wọn ṣe o pé lágbára Ọlọ́run ọba Èdùmàrè ní gbọ́ kú àwọn ọmọ yẹn o àlàáfíà tó ń wọnú gbó náà ni wọ́n jáde lágbára Ọlọ́run ọba Èdùmàrè. ẹ bá ń ṣàmì àdúrà kẹ́sì bá ń gbé tọ àdúrà mi. ẹ̀yin tẹ́ bá ń bá ìkànnì yìí pàdé fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí ì follow wa abẹ́ ò tí ì subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí. aago kélébé kan náà ń bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè òun gangan ní ó máa ta yín lólobó ní gbogbo ìgbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlà yìí. ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kalẹ̀.